sọ bẹ́ẹ̀ fún wa. Gbogbo anybody tẹ́ bá ti bá ní reserve clear there. No time to waste time. Waste time. So ti yé. So Koiki Media bring the work closer to the doorstep. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun security la wà fún. Wọ́n fẹ́ dìbò nípínlẹ̀ Ọ̀ṣun ń bí ní ọ̀nà kọ́ndé 15 àbí kì í sọ lóṣèlú o. Wọ́n ta wà fún ni pé ká ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti DSS àtàwọn sójà. A ní láti torí pé ọmọ Tinubu ni wá. Ọmọ Nàìjíríà sì ni wá. A gbọ́dọ̀ gbà kí wọ́n dàbò ẹrú. A ní gbà. À ń mọ́nítọ̀ ìbò yẹn tí àwọn yẹn bá ti tò tó wà dìbò ẹ mọ́nítọ̀ wọn security ní ẹni right láti mọ́nítọ̀. Koiki Media bring the work àwọn náà ní right láti mọ́nítọ̀ ìbò yẹn à nígbà kí ẹ sòdúró so tí wọ́n bá ti dìbò tán á mọ́nítọ̀ àpótí àdẹ̀lẹ̀ fà ìgbà torí mò ń gbọ́ pé àwọn kan yìnbọn pa àwọn ẹ̀ka kiri gbòòrò anybody tẹ́ bá ti rí tó gbébọn lọ́wọ́ ẹ bùsùn. Koiki Media bring the work closer to the doorstep. Ẹkùn Ajagunbi Adéwọ̀n ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Bàbá ọ̀fẹ́ ká dàlúrú ẹ tó bá ti fẹ́ mọ dàlúrú aláti àtàkì kì í ṣe pé nugbó nìkan yà wà fún ẹ lè mọ dàlúrú kẹfẹ ká mọ torí pé ibi tí bandit ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ mọ dàlúrú ẹ jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ candidate ń kálukú candidate APC kan dìbò èmi ti sọ fún yín pé ọmọ Tinubu ni èmi ibi tí bàbá Tinubu bá sì ń lọ òun lèmi ọ̀ lọ èmi nìyẹn so bàbá bá lọ ní ibi bàbá bá lọ ní ibi Tinubu bá lọ ní ibi Tinubu bá lọ ní ojú ọ̀gbọ́dọ̀ tí bàbá Tinubu èmi ti sọ lẹ́ẹ̀kan ẹni tó bá ní kójú Tinubu kójú tí bàbá Tinubu èmi àti ọjọ́ gbé pẹ́rẹ́gì ìjà kaná ni torí pé ẹni tó ṣe mí lóore tó tẹ́lẹ̀ yìí èmi gan ò ní gbà so bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì yẹn dájú ìbò tí èmi ti sọ fún bàbá pé ìbò tí àwa tá a jẹ́ ọmọ ọ̀rọ̀ ẹkùn tá a mọ́nítọ̀ torí gbogbo ara dìbò fún mi àlọ́ ògùn wa ìbò tí àwa gan nìkan ebi state kan gba àwọn ọkẹ díẹ̀rì state ètò ìṣe gbogbo díẹ̀rì ìbò tí wọ́n bá àwa gan tàbá káàkiri gbogbo state wa tàbá mú fún bàbá pé bàbá àwa náà fi sọ̀pọ́ọ̀tì ìbò yín bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì bàbá ti wọlé ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo gómìnà tí ọba wa sọ pé ẹgbẹ́ bàbá ò ní wọlé ẹlẹ́ẹ̀kejì òun ló fẹ́ járáǹkì ara ẹ̀ òun ni ò ní wọlé ọ̀tàn rẹ̀ jẹ́ àwọn kan tó lọ gbé mi lórí bẹ́ẹ̀. Koiki Media bring the work closer to the doorstep. tí a bá ti kúrò ń bí tá a bá ti fi ẹ̀tọ́ jẹ́ ọ̀gá wa lọ́sùn àtàn àwọn àràmọ̀ tó lọ wẹ́rẹ́wẹ́ èmi náà wà pẹ̀lú àjọlọ kí bàbá wa Àtaọ́jà Òṣogbo ẹsẹ̀ kábíyèsí pé arọ́bàfin ni ọba ọba àti pé mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá kábíyèsí sọ ó tójọ́ mẹ́ta bàbá mi ni ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ bá kábíyèsí sọ gbogbo yín náà ó fi ti gbọ́ tí ń bá débẹ̀ kì í sọ̀rọ̀ nù yàrá ọ̀rọ̀ tí ń sọ tí gbogbo yín ó gbọ́ ni ọ̀rọ̀ tí ọkàn èmi àtẹ̀yìn ni mo fẹ́ bá kábíyèsí sọ torí pé bàbá wa ni Àtaọ́jà Òṣogbo bàbá dáadáa dẹ̀ ni bẹ́ẹ̀ ni so Koiki Media bring the work closer to the doorstep. Pé ẹni bàbá wa Ọọ̀ni rìsà ń retí wa á dọ́dọ̀ bàbá wa Ọọ̀ni ẹ bá ṣe kábíyèsí á dé ọ̀dọ̀ bàbá Ọọ̀ni á lọ gbàdúrà lọ́dọ̀ bàbá dáadáa bàbá wa ni àwa la ní bàbá Ọọ̀ni bàbá tìmí náà retí wa bàbá wa mi tọ́lú ti dé mo ti ń retí ẹbí tí à ń sọ̀rọ̀ lọ́wọ́ kọ̀mọ́ndà Olúẹkùn ní gbogbo Ọ̀ṣun state tẹ́lẹ̀ rí abẹ́ Àmọ̀tẹ́kùn àwọn náà ni wọ́n tún ní Olúẹkùn náà kò sí kankan àwọn ní kọ̀mọ́ndà Àmọ̀tẹ́kùn láyé ìjọba bàbá wa Oyètọ́lá so wọ́n dẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà wọ́n ń dó tì wá ní gbogbo ìgbà ní wọ́n wà pẹ̀lú wa all the time so irú wọn àgbọ̀dọ̀ tí kan wà ní àtàwọn náà lájọ dọ́dọ̀ bàbá Àtaọ́jà àjọ lọ kí bàbá ọ̀rọ̀ tá a fẹ́ bá bàbá sọ àwọn náà gbọ́ àwọn náà lè fi bí ẹ̀kún irú ẹ̀kún ọlọ́run ní àwọn rẹ fún wa ọlọ́run ní já yín bọ́ wọ́n kó mi kan ní wọ́n sáré bọ̀ pé àwọn ọ̀gbọ́dọ̀ wọ́n gbà ń bí ọlọ́run ní parẹ́ bàbá ọlọ́run ní dójú tì í gbogbo tẹ́ ń fẹ́ lọ lọ́wọ́ fẹ́
níbi tẹ́ ẹ fẹ́ kọ́ nǹkan ọ̀rọ̀ tẹ́ àdúrà ti sọ fọlọ́n pé bí ọlọ́run tí mo fẹ́ kọ́ àdúrà mi ọlọ́rin bẹ̀ náà ni ọlọ́ àgbáríkà gbogbo orí tó dúró yìí àtòrí tí ò sí bí àti gbogbo ìwé ẹkùn wa ní gbogbo ìtìlẹ̀ Yorùbá ẹlẹ́dàá wọn mọ̀ wà pẹ̀lú yín àwọn náà gan-an wà á fa ọwọ́ kọ̀mọ́ndà wa sókè ti dà tóró tí mo planet tẹ́lẹ̀ nìyẹn nígbà tá a wá àti wá rí tí wọn èmi dẹ̀ ti fọkàn sí pé nígbà tí màá fi parí ọ̀rọ̀ tí mo sọ yìí èmi jẹ́rìí ẹni mo ní yọ̀ọ́ pa mi ń bí lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ní gbà yín lọ so fún díẹ̀ yìí àwọn ni wọ́n máa bá wa announce orúkọ kọ̀mọ́ndà wa ní Ọ̀ṣun tí ọmọ bá àwọn tuntun gbogbo yín èmi dẹ̀ mọ̀ pé gbogbo yín lẹ́nífẹ̀ẹ́. Awórò! Gbogbo ẹni bá nífẹ̀ẹ́ Awórò ẹ̀ náwó. Kò ṣẹlẹ̀. So fídíò yìí máa ń lo fa máìkì fún bàbá wa ọ̀gá wa tí wọ́n jẹ́ fọ́mà olórí Àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ kí wọ́n bá mi fawọ́ kọ̀mándà wa sókè kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ ní tẹ̀rẹ̀ kí ẹnìkan wá fún wa ní àdúrà pàdé ká máa lọ sílé bàbá wa àtàwọn àkàlọ́ pa wọn sọ gbólóhùn ọ̀rọ̀ méjì ẹ̀sẹ̀. Irú ẹ̀kọ́. Irú ẹ̀kọ́. Kò ṣeé fi lájà lọ́wọ́. Ojúbà Olódùmarè. Ojúbà Ọọ̀ni. Ọba Babátúndé Ẹnìtàn Ògúnwùsì mo fi Ọọ̀ni of the South mo fi kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá. Mo kí president wa bàbá ọ̀rọ̀ àrùn ló ti rà wọ́n sọ ẹ̀kọ́ àìsí ìkọ́bala kò ní ṣe wọ́n. Mo kí jagunjagun rẹ̀ olóríire ẹni tí òòrùn rẹ̀ ń tẹ̀sọ́ lọ́wọ́ báyìí ọlọ́mọdé kò ní ọwọ́ ọkùnrin. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Owó bàbá Dámì. Ní bó bá fẹ́ Sunday yóò ṣe rere. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Gbogbo abábátá ilẹ̀ Yorùbá ó gbé wá. Kò sí ìkẹ̀kẹ̀ tí èèyàn ṣe ju pé tó bá kà fún inú kan sí Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀. Ohun tí olóyè Adéyẹmọ ń ṣe lẹ́nu Koiki Media bring the world closer to your doorstep. tí ó jẹ́ tuntun ṣùgbọ́n tuntun ni fún ẹni tó fẹ́ kí ilẹ̀ Yorùbá dáa. Kí ni ṣe ẹ̀yin náà wá rí pé ó kọjá pé kí ló ń ṣe ń bẹ̀rẹ̀. Ẹ wá jẹ́ kí ìtọ́ wà ní ọdún tá a lọ sí. Ẹ má jẹ́ àgbà rẹ̀. Ẹ má jẹ́ ká dà torí ẹni tó bá dà rẹ̀. Kò sí ẹ̀dá kan láyé ó lè máa dán fún tó bá ń dalẹ̀ yẹn ṣùgbọ́n yóò padà rí bọ́ bílẹ̀ bá sùn. Koiki Media bring Mo the rọ̀ world wá closer mo to sì your rọ̀ wá doorstep. lórúkọ Ọlọ́run Olódùmarè. Ẹ má jẹ́ ká dalẹ̀. Ẹ jẹ́ ká dúró sójú kan. Ẹ jẹ́ ká dúró ti Sunday Igboho. Ibi tó bá darí